ọ̀rọ̀ ìmáàmù ńlẹ̀ Yorùbá ẹ lọ lè kéwú ẹ lọ kéwú ẹ má sọ di pé bàbá mi ni ìmáàmù mi náà gbọ́dọ̀ jẹ́ ẹ jẹ́ àárí quality ìmáàmù ní ara yín kọ́dà bí wọ́n fẹ́ fi yín jẹ́ gan kí máa ara yín ọmọ sọ pé òun náà lọ́kàn ìmọ̀ ara yín gan mọ̀ sọ pé òun lọ́kàn mo lọ́ọ́ fi wé láwà ní àbí fún ìmáàmù kan ní ilé igbó níjó ní lọ́sùn state àwọn aráàlú yẹn ṣe dáadáa gan chairman mọ́sálásí yẹn nílé igbó yẹn àgbà adájọ́ Nàìjíríà yìí ni ọwọ́ àjọmọ̀lú yẹn òun lọ́wọ́ á ṣètò pé ẹ dákun bàbá wa ìmáàmù kọ́lọ̀ ń jẹ́ mi wọ́n gùn tí àbá ìmáàmù bá kú àwọn láti yan ìmáàmù tó competent àwọn ò gbé yálé pé nìkan ní jẹ́ mọ́ ó nítorí pé kéèsì tó pọ̀ jù níwájú òun kéèsì àwọn tí wọ́n ń jà sí ìmáàmù ni wọ́n gbéra wọn lọ kóòtù orí ìmáàmù gbéra wọn lọ kóòtù orí ìmáàmù lọ́wọ́ àwọn òpè à gbogbo àwọn tí wọ́n wá kóòtù yìí gan ohun tó ń ṣe Islamic studies láwọn àsìkò kan ẹ̀sìn gan yé òun jù wọ́n lọ tó yẹ pé justice lòun òun kà wọn òwe Islam nǹkan kan ò yé wọn gánú Islam wọn kàn ń jà sí kò yẹn ni ó bẹ́ẹ̀ tẹ̀ ń tọ́ba competent ni kí bàbá ìmáàmù lè gbó ọlọ́ba àṣàlékùn kẹ wọn ń gbọ́ jáde láyé bí wọ́n ti ànọ́ọ̀sì sí gbogbo olú ni pé ẹni tọ́ba láyà kọ́ wá wọ̀ gbogbo ọmọ ìlú ni wọ́n sílẹ̀ fún nàbà sọ̀bí ti sí fi wọn wọ́n wá sì dánwò fún wọn nínú àwọn tó mójútó dánwò yẹn Dr. Asra bàbá wa Dr. Sirajideen Asra ṣètò dánwò fún wọn wọ́n kọ kíkọ wọ́n ka kíkà gbogbo ẹni wọ́n ṣe fábà àfọ àkànlọ́gbà pọ̀ olókè òun náà wà fi jẹ ìmáàmù lù wọ́n ti wá sọ́dọ̀ fi lu yẹ pé bí ìmáàmù yẹ kọ́lọ̀ ń jẹ́ mèrè ogun o kọ́lọ̀ ń jẹ́ mèrè ogun tọ́ba tó ti pọ̀ padà ọ̀nà òun náà làwọn máa gbà yan ìmáàmù sẹ́yìn tẹ̀ ń jẹ́ ìmáàmù lẹ́yìn sẹ́yìn rí ibi tí ń bọ̀ sẹ́yìn rí ibi tí ń bọ̀ abẹ́rẹ́ rí bílẹ̀ egbò ti ṣe òun nísìnyí èmi ò tí ì rẹ tó ṣe bẹ́ẹ̀ lọ́sùn àwọn kọ́tẹ́ mi ọkọ̀ rí lọ́sùn nù mo sì sọ́jọ́ ọmọ lọ sí wáàsí mo lè tẹ́ ṣe yìí o èmi èrírú ẹ̀ lọ́sùn àkọ́kọ́ rẹ̀ nílùú Ọ̀ṣun mi Ọ̀ṣun stéètì mi náà lè ṣe kí n mọ́mọ́ èyí tẹ́ wá ṣe yẹ ti fi gáládá lọ́lẹ̀ o ẹ̀yin ara lè mọ́mù wọ́n ti ń challenge yín o kọ́mọ̀ já sí pé yóò ṣẹ́kù lé ìmáàmù tí ò ní sí ìmáàmù ń bẹ̀ mọ́ tí wọ́n wá nílé ìmáàmù wọ́n máa pẹ́ àwọn ilé ìmáàmù ni wọ́n náà pé ọmọ ìmáàmù ni mí àmọ́ tí ń jẹ́ ìmáàmù ò ní ṣe kí ni ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ o ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ gẹ́gẹ́ má gàlóbi tẹ́ ń bá kì í yé sáré o àsìkò ẹ ti lọ ti pẹ́ kì í ṣe 50 years ago kẹ́ ẹ ní wọ́n fẹ́ dá padà ní ìwòyí kẹ́ ẹ wá gbójúlé pé nítorí bàbá ń ṣe lẹ́ẹ̀mọ́ sí bàbá wo gangan rahimahumullahu jami'an kọ́lọ́mbà kéwàá bàbá yẹn. Àmín. ẹ lọ kéwú wọ́n ti bá ń jẹ ìmáàmù lẹ́yìn lọ́lẹ̀ kéwú gidi kí kálukú náà mọ̀ pé tí bàbá bá lọ gan ìmáàmù ti wà ní ẹ bá wálé wa ṣe interview náà ni tí àwọn tí ọba wọn fi gbàgbà máa wò pé ìyìn tó bẹ́ẹ̀ àwọn náà lórí ṣe àfa wa ni wọn ìmọ̀ ara wọn àṣẹ tó lè ṣe bó ti yẹ kẹ́ ẹ rí nù ẹlòmíì wá gbójúlé pọ̀ mọ́ ìmáàmù ni mí ìsàn sakọ káàkiri ikú bàbá rẹ̀ ní retí kan wé láwà ní torí owó tí ọmọ gbà kí súná àtọ̀lẹ́ lùbántẹ́ àtọwó táwọn olówó olú ọmọ dájọ́ fún gbogbo yín pátá ọ̀yẹ̀ wọn tanná sí yín dì kẹ́ ẹ yé ba ẹ̀sìn jẹ́ kẹ́ ẹ yé bẹ́sìn jẹ́ ẹ yé bẹ́sìn jẹ́. àwọn jama dáadáa kan jò ní àwọn ẹgbẹ́ ìlú tó wà nílẹ̀ yìí náà ní kàkí ayé kò síbi tí wọ́n fẹ́ ní bíráṣì sí ìmáàmù wọn jáde láyé jò ní ṣíṣe làwọn alẹ́lẹ́ akáyìbẹ́ jòkó pé kí lọ́kàn wọ́n ní tọ́kàn ní pé àwọn ò ní yan èèyàn tó bá fẹ́ jẹ ìmáàmù kọ́ apply ẹ̀yin tẹ́ wà nínú ẹgbẹ́ ẹ apply ẹ̀yin ará àta náà ẹ apply tó bá tó ni ẹni wọ́n fi jẹ́rìí sí yẹn náà mọ̀ pé ó tó ìmáàmù jẹ wọ́n yan ìmáàmù tó tó òun ní darí jama òun nísìn òun ní darí jama yẹn nísìn ẹ wá sọ gbogbo mọ́sálásí ìlú di mọ́sálásí tí ò ní gbádùn torí àwọn tí ń jẹ ìmáàmù ń bẹ ẹ wá sọdún yìí dílé wọn kàn bẹ́ẹ̀ nìkan pé ọmọ ìmáàmù ní ẹ sáfi síbẹ̀ yóò máa ṣe iná dán èmi ti rí yìí ti ń mutí lẹ́kùn lérí
torí wọ́n lọ mú wálé kọ́ ọtí ní mú lẹ́kọ̀ọ́ wọ́n sì lọ́mọ ìmáàmù ní òun lọ́kàn tọ́ba wá fẹ́ lóun fẹ́ lọ tọ̀ tọ́ba gbàgede ní báyìí ògógóró lọ́wọ́ à ń bẹ̀ torí káwọn ará ilé mọ̀ ní pé ìmáàmù ọ̀hún yà lọ mú lẹ́kùnlé mo rí gangan ní gẹ́gẹ́ gan sọ fún mi o kótó rí gan wá yọ ní ìmáàmù náà ọmọ ìmáàmù mi wọn tó fi sí ìṣe nǹkan yẹn náà ń bẹ̀ sí jẹ́ o èmi ò ní wọ́n gbòye léyìn àmọ́ ẹ̀ lọ kéwú mi ò ní wọ́n gbòye léyìn àmọ́ ẹ̀ lọ ṣe kíni ẹ̀ lọ kéwú ẹ̀ náà bí bàbá mi ti máa ṣe ní máa ṣe bí bàbá mi ti máa ṣe ní máa ṣe gbogbo tí bàbá rẹ̀ ń ṣe tí ọ̀bẹ sì mú ṣe bóyá kí wọ́n débẹ̀ kó ṣe kíni kó tún ṣe ní ọ̀rọ̀ àwọn kẹfẹ́ nílò ń sọ wọ́n yìí dá kí lálàhún bí a bá wá ń ṣe wá sí pé ta'alaw ila ma anzala Allah. ẹ máa bọ̀ wá bí tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ pé òdodo rẹ̀ ìmáàmù ò ní. wa ila rasuli qalu. àdìsí ní ìmáàmù yóò wá ní kọlu yóò wá sọ́wọ́n àjẹmú lẹ́sìn. hasbuna ma wajadna alayhi aba'ana. àwọn akéwò imported ni. awalaw ka. èyí táwọn bá ń ṣe làwọn máa. sọ̀rọ̀ nù. awalaw wọ́n sọ fún ọ kana pàdísì ànábì ní imported tí wọ́n import ànábì náà ni wọ́n láyàrí oníkéwù gbàlódé ṣé alukuran dídí ń bẹ wọ́n tún jẹ́jẹ́ ẹ̀ ni àbí wọ́n lọ gbàdísì tó tó wá Buhari tọwọ́ bàbá rẹ̀ ọ̀tẹ̀ tọwọ́ àwọn èèyàn sì tẹ̀ síbí wọn ní òkè Muslimu ọwọ́ àwọn bàbá rẹ̀ ọ̀tẹ̀ ọwọ́ àwọn èèyàn sì tẹ̀ ìwọ náà wọlé kéwù ó ṣe kí ni gbogbo tí bá ń jẹ́ mẹ́sìn ẹ̀ lọ kọ́ ni àwa ni máa wajadna alayhi hasbuna máa wajadna alayhi aba'ana ó ti tó wa báwọn àbá ti ń ṣe láàmà sí ọ̀rọ̀kọ́rọ̀ ni o. awalaw kana aba'uhum la ya'lamuna shay'an wa la yahtadun. wọn à ń bá nǹkan kan kọ́dà wọn sí lójú ọ̀nà wọn à ń bá nǹkan kan kọ́dà wọn sí kíni. wọn sí lójú ọ̀nà. má ṣe bẹ́ẹ̀ máa o má ṣe bẹ́ẹ̀ máa ọmọ dáadáa tọ́jú ọmọ àfa tóun náà wá kíw tọ́wọ́ bọ́ sí àga bàbá rẹ̀ gbogbo dáadáa bí tí bàbá rẹ̀ bàbá dé yóò ṣe kíni yóò kọ̀ntínú tó bá kéwú tí kéwú jòkó dáadáa tó bá di pé èyí táwọn bàbá ṣe èyí táwọn bàbá wa ṣe yìí àṣìṣe ni yóò máa ṣe kíni yóò máa ṣàtúnṣe pẹ̀lú pẹ̀lẹ́ kò sí ní báwọn ló kọjá kó tún ṣàtúnṣe kò sí ní dìgbà wọn pé bàbá mi wá wí báyìí àmàtí wí kọ́ wá da èmi wá wí báyìí ọ darí àwọn èèyàn síbi dáadáa tó bá rí tó da ẹgẹ́tì mi ọ darí wọn síbẹ̀ wọn pé òdodo ọ sì máa mẹ́rin wọ́n mọ̀ sí ọ̀gẹ́ bàbá máa ṣe báyìí ó ní rahimallahu alwalid ọlọ́mọba kẹ́ bàbá wa mójúkó mẹ́ kọ́lá gan ní àwọn ọ̀sẹ̀ kan ní rahimahullah ọlọ́mọba wa kẹ́ wọn ọlọ́mọba kẹ́ wọn bọ̀tí ń tàdí sí sọ́ni ọlọ́mọba kẹ́ wọn kọ́dà inú àbùkù kan tó bá jọ máa rí kò gbọ́dọ̀ tẹnu rẹ jáde sí bàbá rẹ inú àbùkù kan lẹ́nu ọmọ rí kò ní jáde sí bàbá rẹ̀ ọlọ́gbọ́n wa ní bàbá máa ṣe báyìí ọkàn fàdúrà kí ibẹ̀ yá Walid Allahumma ghfir lahu warhamhu wà á ọ̀sàdúrà ọ̀sàdúrà nìtọ́ ọ̀rọ̀ táwa ń bá bọ̀ ìtàdísì wa wí ni sẹ́rí ìtàdísì wa wí òun láàmà wa lò kọ́lọ̀ máa sàlékún lẹ́ka bàbá kojú bẹ́ẹ̀ lọ ìgbà tó yọ òpònú kalẹ̀ òpònú burúkú oníbi tí a bá dósí ládùúsí kò ní nǹkan míì tí ó mọ̀ wá. gbígbà tí wọ́n fún ọ ní mọ́tò tuntun ṣe bí wọ́n kó oye gbé mọ́tò tí àbálòkù mọ́tò 1970 ọmọ akẹ́ ọwọ́ ara rẹ̀ alikimba tó tọ́lọ́ lọ́rùn náà Sókótó àwọn alikimba tó ní sí wà kí wájú àbárẹ̀ wọ́ọ̀kù tó yẹ pé ó ti kì tó báyìí tó ọba wọ ọmọ mi lábẹ́ òru ni àwọn agbẹ́dájẹ́ àbárẹ̀ lókun tí ọba gbà mọ́ ìwé kò wọ̀ kò kágbádá wọ̀ kò lọ alikimba tó nípa bí gbọmọ ọlọ sí lọrin ọlọ Sókótó wọn bá wà alikimba tí tọ́nà ó tọ́ra aláwa ní irú tí Lamido tó wé ọ wá di bí ọ̀rẹ́ sí wọn wá ní bàbá ti ń ṣe.